أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ẹni tí a tún mú wá fúnra wa lónìí tó máa jẹ́ àǹfààní fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wo Ọlọ́run lára wa. Òun náà ní nípa wípé ẹni tí wọ́n ń fi nǹkan mẹ́rin ń pè láì ní nǹkan mẹ́rin míì lára. Ẹni tí wọ́n yá sí pé wọ́n fi nǹkan mẹ́rin wọ́n ń pè pẹ̀lú nǹkan mẹ́rin. Nickname kan ká fún èèyàn ká máa fi nickname yẹn ká fi máa pe èèyàn. Àwa rí nǹkan mẹ́rin míì tí ó jẹ́ kí nickname tó ń pè yẹn nínú Islam tí ó jẹ́ kí nǹkan yẹn máa tẹ̀ lára rẹ̀ kó máa wúlò lára rẹ̀. Àwa rẹ̀ àrí mẹ́rin míì yẹn lára rẹ̀. Mo fẹ́ ká jọ tẹ́tí gbọ́ dáadáa kí ọ̀rọ̀ náà lè jẹ́ àǹfààní fún wa. Gbogbo àwa tí wọ́n máa ń fi orúkọ nickname bẹ́ẹ̀ pè wá àbí táwọn èèyàn ń sọ ọ́ lẹ́nu, àwọn tí a lè fi máa rí ìṣe nǹkan yẹn lára wa òun ni àwọn nǹkan mẹ́rin míì tá a máa sọ tẹ̀lé. Alákọ̀ọ́kọ́ òun náà ni wípé àfáà ní man idda'a arba'atan bighayri arba'a. Ó lẹ́ni tí yá sí pé wọ́n bá ń fi nǹkan mẹ́rin pè tá a sì rí nǹkan mẹ́rin míì lára rẹ̀. Fada'awahu kadhiban. Ó ní tí wọ́n fi ń pè yẹn irọ́ ni o. Ní tí wọ́n fi ń pè yẹn tá a dẹ̀ rí nǹkan mẹ́rin míì tó lè sọ fún wa pé ní tá a fi ń pè yẹn bẹ́ẹ̀ lórí lára rẹ̀ irọ́ ni. Alákọ̀ọ́kọ́ tá a fà sọ ó ní man idda'a hubban nabiyyi. Man idda'a hubban nabiyyi. Ẹni tí wọ́n bá ń pè pé olólùfẹ́ ànábì ni wọ́n ní kódà kò sí ní tó lè náfà ànábì. Wọ́n ń pè pé olólùfẹ́ ànábì ni. Wa huwa yakrahu al-fuqara'a. Òun ẹni tí wọ́n ń pè lólùfẹ́ ànábì yìí ó sì kórìíra àwọn olòṣì wal masakin àti àwọn atẹ́wọ́gbọrẹ. Kò súnmọ́ wọn rárá, ó jìnnà sí wọn, kò sí láàrin wọn. Àfáà ní fa huwa kadhib, ó ní òpùrọ́ ni o, kì í ṣe olólùfẹ́ ànábì o. Tó ń gbà yá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àárín àwọn ìran méjèèjì ilẹ̀ ànábì máa ń jókòó sí. Àwọn al-fuqara wal masakin, àárín wọn lànábì máa ń wà ní gbogbo ìgbà. Tí yẹn bá ń bẹ láàrin àwọn ìran méjèèjì ó máa dúpẹ́ lójoojúmọ́ ni. Wọ́n sì ń wọ olólùfẹ́ ànábì ó ta kété, kódà àti dẹ́nu ọ̀nà lé rẹ̀ gan ó lágbára. Security rẹ̀ lẹ́nu ọ̀nà, àwọn àfáà kan náà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lásìkò wọn kó security sẹ́nu ọ̀nà ni. Ó sì ń wọ olólùfẹ́ ànábì. Alákọ̀ọ́kọ́ nù tá a bá ti rí i pé kò kórìíra àwọn al-fuqara wal masakin olólùfẹ́ ànábì ní lóòótọ́. Ṣùgbọ́n tá a bá rí pé ó kórìíra wọn tá a rí ìṣe pé ó nífẹ̀ẹ́ wọn lára rẹ̀, òpùrọ́ ni o, kò nífẹ̀ẹ́ ànábì kankan. Ẹlẹ́ẹ̀kejì man da'a hubbal janna. Ẹni tí wọ́n bá ń pè pé olólùfẹ́ ọgbà ìdẹ̀ra ó nífẹ̀ẹ́ ẹni yìí ń ṣiṣẹ́ pé òun fẹ́ wọnú ọgbà ìdẹ̀ra, òun fẹ́ wọ àlùjánnà. Gbogbo ohun tóun fẹ́ ṣe láyé ibi tóun padà sọ̀kalẹ̀ rẹ̀ sí àlùjánnà ni. Walam yatasaddaqa bimalihi. A sì rí owó ẹni yẹn walam yatasaddaqa bimalihi. Kì í ṣe sàárà pẹ̀lú dúkìá tọ́lọ́run fún. Àti rí gan ó difficult fáwọn èèyàn. Tọ́wọn èèyàn bá tún rí yóò tún máa scope wọn ní. Wọ́n bá tún bá wọn sọ yóò ṣàdéhùn tí ò ní múṣẹ. Kì í ṣe sàárà pẹ̀lú dúkìá tọ́lọ́run fún. Ó sì ní òun fẹ́ràn ọgbà ìdẹ̀ra. Gbogbo àwa tọ́lọ́run bùn lówó tó ń bẹ lọ́wọ́ wa. Ọlọ́run ti sọ fún wa ẹ fowó ní ra àlùjánnà. Ẹ wá ṣe kó pọ̀. Ẹ má sọ pé ibìkan lẹ́ ṣe sí ibìkan lẹ́ ní ṣe sí. Gbogbo àyè tó bá ti pè yín sí ni ẹ má ṣe sí. Ẹ mọ̀ èyí tọ́lọ́run ó yọnú ẹ̀. Ẹ mọ̀ èyí tọ́lọ́run ó yọnú ẹ̀ tó fi sọ ẹ̀dùn àlùjánnà. Ọlọ́run náà sọ bẹ́ẹ̀ fún wa pé ẹ ṣe kó pọ̀. Tẹ́ ẹ bá ṣe kó pọ̀ inú èyí tẹ́ ẹ ṣe tó pọ̀ yẹn ní wàá yọ ń bẹ̀ ní fi pè é lọ́mọ àlùjánnà. Àwọn àti dábàá ti rí pé ó ń ṣe sàárà ní dúkìá tọ́lọ́run fún wọn. Fa huwa kadhib, òpùrọ́ ni kò nífẹ̀ẹ́ ọgbà ìdẹ̀ra kankan. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé man idda'a khawfan nari. Ẹni tí wọ́n máa ń pè pé ó bẹ̀rù iná kò fẹ́ wọná. Owó ẹni yẹn walam yantahi mina dambi. Kò wá pọ̀ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀. Ó rìn dò sínú ẹ̀ṣẹ̀ gan. Ó jí dò sínú ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn ìgbésẹ̀ ẹ̀ṣẹ̀ là ń rí lọ́wọ́ rẹ̀. Gbogbo àwọn ààyè tí Ọlọ́run ní kí èèyàn má dé kó má bàa di ẹlẹ́ṣẹ̀ gbogbo rẹ̀ náà là ń rí ń bẹ̀ tó ń jókòó tì wọ́n.
ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹnu, ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ọkàn, ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ojú wa yìí. Gbogbo oríkèéríkè tọ́lọ́run fún wa lẹ̀ṣẹ̀ ń bẹ ńbẹ̀. Gbogbo àwọn oríkèéríkè tọ́lọ́run fún kó fi máa jọ́sìn fún Ọlọ́run ló fi ń dẹ́ṣẹ̀, ó sì náà ń bẹ̀rù iná. Ẹ dákun, ṣé ẹni yẹn bẹ̀rù iná? Àbá ní tó bá ti rí owó ẹni yẹn tó yá sí pé walam yantahi min ad-dhanbi, kó kọ̀ kúrò níbi àwọn ìmá dẹ́ṣẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké, fa huwa kadhibun, òpùrọ́ ni. Ẹni bá bẹ̀rù iná kò ní dẹ́, yóò sá kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀. Ẹni bá bẹ̀rù iná yóò sá kúrò ní gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀, kò ní súnmọ́ ẹ̀ṣẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin táfà sọ fún wa, ó ní man da'a hubba Allahi wa huwa yakrahu al-ulama'. Ó ní ẹni tó yá sí pé wọ́n bá ń pè ní pé ó nífẹ̀ẹ́ Ọlọ́run, olólùfẹ́ Ọlọ́run ni, wa huwa yakrahu al-ulama', ó sì kórìíra àwọn àlùfáà. Gbogbo ẹni tó bá ti kórìíra àlùfáà láyé kì í ṣe olólùfẹ́ Ọlọ́run. Àbí kí ló pa àwọn àfáà? Wọ́n ní àwọn ni warathatul ulama' warathatul anbiya. Wọ́n ní àwọn àlùfáà al-ulama' warathatul anbiya. Àwọn àlùfáà ni àwọn ni ẹni tí ó jogún àwọn ànábì Ọlọ́run. Tó bá sọ pé àfọ́ Ọlọ́run òdodo lóòótọ́ ṣàn wọ́n, fọ́ Ọlọ́run sílẹ̀ mọ́. Tó gbogbo àwọn àfáà social media nísìnyí, àwọn náà ti para gbogbo àfáà ti sọra wọn di ẹni tí ń wá yànrán ayé. Ìwọ̀n bá sílẹ̀ àfáà gbọ́dọ̀ wà mọ́. Àfáà ò gbọ́dọ̀ dàbí olówó. Àfáà Ọlọ́run ni wọ́n, ò gbọ́dọ̀ sọ pé òun náà fẹ́ dàbí olówó. Báyà mi àgbà ní ìpamọ́ rẹ̀ adamallahu hayatahu, nínú àwọn àfáà Ọlọ́run ni, lẹ́ni tẹ́mi mọ̀. Bẹ́ẹ̀ ni, àfáà Ọlọ́run ni. Bàbá Sheikh Daud àlùfáà ńlá, àwọn àfáà Ọlọ́run ni. Lẹ́yìn wọn lórí social media kọ́ máa ṣe yẹn, kọ́ máa fò sọ́tún fò sósì, kẹ́ máa rí wọn ní gbogbo program ayé. Lẹ́yìn wọn bẹ̀. Gbogbo program àti tó pè wọ́n sí àti tí wọ́n pè wọ́n sílẹ̀ máa bá wọn bẹ̀. Àwọn tí mo sọ yìí lè bá wọn bẹ̀. Náà àfáà Ọlọ́run la dákọ̀ ni. Gbogbo ẹni tó bá sọ pé òun olólùfẹ́ Ọlọ́run tó sì kórìíra àwọn àfáà, àfáà ò gbọ́dọ̀ béèrè nǹkan tì lọ́wọ́ èèyàn tó bá kórìíra ẹ̀ lólùfẹ́ Ọlọ́run. Ìbá jẹ́ àfáà bíi tiẹ̀, ìbá jẹ́ ẹni tí kì í ṣe àfáà gan, tẹ́kọ̀ mùsùlùmí ni. Àfáà Ọlọ́run ò gbọ́dọ̀ béèrè nǹkan kan tì lọ́wọ́ mùsùlùmí kan tó bá kórìíra ẹ̀ ní olólùfẹ́ Ọlọ́run, tí ò gbọ́dọ̀ má ju nǹkan yẹn sílẹ̀, ó gbọ́dọ̀ ju nǹkan yẹn lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Tẹ́ bá ti rí ẹni tó yá sí pé àfáà Ọlọ́run béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ pé nǹkan yìí mo fi jẹ́ òjúlẹ̀, tó sì ṣagídí tí òjúlẹ̀, kì í ṣe olólùfẹ́ Ọlọ́run, kò sí ìmísí Ọlọ́run lára rẹ̀. Àfáà ní gbogbo ẹni tẹ́ bá ti rí bẹ́ẹ̀ tí wá sí pé ń kórìíra lólùfẹ́ Ọlọ́run tó sì kórìíra àwọn àfáà, kì í ṣe gbogbo àfáà ló máa kórìíra. Àwọn èèyàn fẹ́ máa àfáà Ọlọ́run mọ́. Àfowó àti yànrán ayé lẹ́fì mọ̀ pé àfáà ni. Kì í ṣe Ọlọ́run fẹ́ fi mọ̀ pé àfáà Ọlọ́run ni. Ẹni yìí ẹni èmi ni, kì í ṣe yẹn. Àwọn ni fa huwa kadhibun, ó ní òpùrọ́ ni ẹni yẹn, kò nífẹ̀ẹ́ Ọlọ́run. Bá ti mú ẹ kórìíra àwọn àlùfáà, òpùrọ́ ni ẹ, ò nífẹ̀ẹ́ Ọlọ́run. Òun náà ni tí a sọ fúnra wa yìí. Ẹ dákun, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa like ẹ̀, ẹ bá wa subscribe sórí YouTube wa, kó lè jẹ́ àǹfààní fún gbogbo mùsùlùmí àgbáyé. Ọlọ́run ṣàánú wa, yóò gbàdúrà wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.